kú nì. Bí ó ti kú nì. Ó ń fọhùn síbẹ̀. Ó ń fọhùn síbẹ̀. Nípa ìgbàgbọ́ ni a ṣí Énọ́kù nípò padà bí ó bá ṣe rí ikú. Yes. A kò sì rí i. A kò sì rí i. Nítorí tí Ọlọ́run ṣí ní ipò papòdà. Yes. Nítorí ṣáájú ìṣípòpadà rẹ̀. Ajẹ́rìí yìí sí pé ó wu Ọlọ́run. Oh my God, praise the Lord. Hallelujah. Ṣáyé rẹ̀ wu Ọlọ́run báyìí. Ṣé ayé mi wu Ọlọ́run? Bàbá màmá ẹ̀yin akọrin, ẹ̀yin onílù, bọ̀dá, màmá àdúà, màmá àdúà, bàbá àdúà, ṣé ayé mi àti ẹ̀ ń wu Ọlọ́run? Ṣé ìṣe wa nínú chọ́ọ̀chì ń wu Ọlọ́run? Ṣé kìí ṣe bí ọ̀tẹ̀ la jòkó sí? Ṣé kìí ṣe bí kówókówó la jòkó sí? Ṣé kìí ṣe bí wípé olùsọ́tà tún fi sọ yíyí bí kókú lẹ́wà? Ṣé ayé rẹ̀ ń wu Ọlọ́run? Ṣé ìṣe rẹ̀ ń wu Ọlọ́run? Ṣé wọ́n lè pè ọ́ ní ọmọ Ọlọ́run? Ṣé tí Jésù bá ń wo inú ìwé ẹ̀ só o dàmọ̀ só lè rí orúkọ rẹ̀ níbẹ̀ bí? Àbáṣọ àdúrà nìkan la rí. Bó bá jẹ́ aṣọ àdúrà ni wọ́n ń wọ̀, bí ayé rẹ̀ ò bá tì sí nínú Kristi, hello, o ò ní wọṣọ àdúrà lásán. Asán laṣọ àdúrà tó wọ̀ yẹn.